أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها وأشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Akí Ọlọ́run àfi ìfànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo fẹ́ brief fídíò mi yìí díẹ̀ torí pé ọ̀rọ̀ tí ó lágbára kan ó jẹ jáde tí yóò sì wù mí láti pé kí n sọ̀rọ̀ lé lórí nípa ọ̀rọ̀ Alhaji Monsuru HD. Mo lérò pé gbogbo wa la rí pé fídíò tí a ṣe jáde tí Alhaji Monsuru tó ń ṣe torí àwọn náà wọ́n ti ní àwọn followership díẹ̀ níbi àwọn fídíòs wọn tó àwọn èèyàn náà ti rí wọ́n ti bù wọ́n lọ́gbọ̀n wọ́n ti láwọn followers ìrí ẹ̀rá bàbá àléfà bàbá olóye bàbá olówó gbọ́rọ̀ kú bàbá tí ò sówó olú rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bàbá tí ò ṣe kinní kan ẹ máa jọba lọ ẹ máa ṣe kinní lọ àwọn náà ti ní crowd. So welcome on board. Nítorí wá kú ní ìsinmi pé continuity lọ́wọ́ need Alhaji Monsuru. Fídíò tẹ́ ṣe ní ìsinmi tẹ́ ṣe jáde nínú mọ́sálásí ó need continuity torí pé àwọn questions ń bẹ tí àwọn ọmọ ìlú rí lọ́pọ̀lọpọ̀ yóò dẹ̀ dá láti pé kí ẹ máa explain ẹ̀ fún wa ẹ má lọ rí wọn explain lójú aago mọ́ ní lẹ́yìn aago mọ́ ojú aago lẹ ti sọ torí wípé ẹ sọ ọ̀rọ̀ kan tó lágbára àfa àtàlẹ́ pè ní àwọn ọmọ yóò bá mi lọ́rẹ̀ ní àfa yẹn dáadáa yóò bá mi ṣe dáadáa fún wọn tó pọ̀ tìrántìrán wọn bá kò ní jẹ́ kán rí àbúrò àfa yẹn ní tí wọ́n bá ń sọ pé ọlọ́run ààrẹ sí èèyàn ṣé ẹ̀yin Alhaji ìmọ́lẹ̀ àdínì ẹ̀yin ò rí pé ọlọ́run ààrẹ sí Alhaji Monsuru ni ó máa ń sọ̀rọ̀ lọ ní lọ́lọ́run bá dé lójijì ọlọ́run ṣe dé lójijì pẹ̀lú microphone báyìí lọ́wọ́ Alhaji Monsuru sọ fọ́lọ́run ọlọ́run ò sì fèsì ọlọ́run sì dá sọ̀rọ̀ ọlọ́run dáhùn pẹ̀lú microphone ṣékì ẹ̀tùn ọdún fídíò yẹn wò ọlọ́run dé lásìkò ìgbà náà ó ti ń rí veil fún mọ́ọ̀ká ní jẹ́ Alhaji Monsuru ọmọ ǹkà ẹgbẹ́ náà lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ ti dé ní ìsìn pẹ̀lú fídíò yìí lot of things will be exposed nínú question tá ń béèrè lọ́wọ́ yín báyìí tá ń béèrè lọ́wọ́ Alhaji Monsuru tá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé wọ́n kí lẹ́sẹ̀ tẹ́ ṣe Alhaji tẹ́ ṣe kábíyèsí tẹ́ tẹnu mọ́ ta ni kí lẹ́sẹ̀ náà tó tí ò bá jẹ́ pé irọ́ ẹ̀tànjẹ ẹ dárúkọ àwọn èèyàn méjì péré tẹ́ lọ rí bá tẹ́ lọ rí bẹ kábíyèsí tí kábíyèsí láwọn ọ̀gbẹ̀mẹ̀ yìí méjì péré ẹwọ́n parọ́ fáyé àti bẹ́ẹ̀ àti lọ́yẹ̀ lọ́rẹ̀ àní ẹ̀dá ọkọ̀ méjì péré fún ayé káyọ̀ wá bí àwọn ìtọ̀hún ń gbọ́ ṣe Alhaji Monsuru rẹ̀ yóò fi ṣáàlì lọ́sọ̀rọ̀ kábíyèsí kẹlọ bá wọn bẹ̀bẹ̀ àbí sáwọn tán lọ sí ààfin lọ́rí wádìí nǹkan àwọn Etihad àwọn àyímọ̀ àwọn bọ́bítà nǹkan tí wọ́n lọ sáàfin tí máwọn Saheed Shittu táwọn náà wá sáàfin gbà náà kọ́lọ̀ fọ̀nù kẹ́ Kamalu kọ́lọ̀ fọ̀nù kẹ́ gbogbo àwọn eléyìí tí wọ́n wá sí ààfin tán wá
béèrè àwọn nǹkan kan sí méjì lórí bí ṣe ń lọ. Ṣé ẹ̀yin lẹ rán wọn ọ̀fíṣálì ẹ̀dí ká gbọ́ ká lè bá àmọ́ bí sáà ń tanra wa nílùú ni àbí lórí òdodo láwa. Àwọn àfáà Imran ilẹ̀ àwọn wá sí ààfin ó sojú mi níjọ́ náà níjọ́ tó ń fi wá. Àwọn olóyè lọ́ba kan wọ́n wá sáàfin ó sojú mi nígbà táwọn èèyàn náà fi wá. Àwọn ìyá wa gbogbo àwọn ìyá àgbàlagbà ìyá lóde kìíní kankan tí gbogbo ìlú àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àwọn ìyá dáadáa ìlú wọn kóra wọn lọ sáàfin tí kábíyèsí fi ń ṣe àwọn ìbéèrè kan lọ́wọ́ gbogbo wọn tí tó fi di bá ń ṣe ń sọ̀rọ̀ yìí àwọn táwọn yìí ò lè padà lọ rí fún kábíyèsí ní ààbọ̀ tí wọ́n torí rẹ̀ wá sáàfin. Sẹ́yìn lẹ́ran wọn tell the whole world, let the whole world hear. Kí gbogbo ayé tó mọ̀ pé bàbá ńlá òpùrọ́ ni bàbá ńlá ẹlẹ́tànjẹ gidi ni gbogbo àwọn táwa pẹ̀lú wọn tó mú ara pẹ̀lú yín tàjọ wà alẹ́mọ̀jọ rìn kájọ gbá bọ́ọ̀lù kálẹ̀ káàkiri àwa ni mo lọ sí ilẹ̀ Haúsá káwọn lọ káwọn bọ̀ nígbà náà bọ̀ nígbà tá a fi wà nínú gbogbo tá a fi ṣe gbogbo kí ni òjì ká súnmọ́ ohun yín. Somebody like me personally Sheikh Saad kọ́nà wà kó bá fọ́n kẹwọn Sheikh Saad lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tájú sọ pẹ̀lú wọn nípa yín. Àwọn náà fi wọ́nà oríṣiríṣi láti pé wọ́n fi fẹ́ so èmi pẹ̀lú yín pọ̀ kí ní kí wọ́n lọ tọ̀ kan lọ́rọ̀ Sheikh Saad tẹ́fi jáde láyé wallahi tallahi sọ́ẹ̀dì láyé lẹ́sẹ̀ láyé lẹ́yìn pé ká ìtẹ́wà abẹ́jẹ́ ká ṣàdúrà fún ọwọ́ ọ̀nà ìrọ̀rí náà lọ́dọ̀ wọn mo rí mo sì yóò sọ pé àṣkáwò tó ní ká lọ́gbọ́ ṣe nítorí ìgbàgbọ́ àbájú ṣe wà ọmọ wọn ní so ẹ̀rọ ọ̀bà mi lórí pé mo àṣẹ̀ṣẹ̀ lórí mọ́ sọ pé nǹkan tí ń dà nílà àwọn ènìyàn àdé mọ́ sọ pé lọ́la bàbá Sheikh Saad lórí lọ́la dáadáa tó ń ṣe dédé lọ́la pé mo ti ẹ̀mọ̀ wọ́n rí wọ́n mọ̀ mí rí lọ́la pé mo bínú sí mi rí mi ṣe kàn bínú sí wọn rí èyí gan tó mi bẹ lọ́run mo mọ tí mò ń sọ. Níjọ́ kan tí nǹkan kan pa wá pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ bí àwọn tó súnmọ́ mi táwọn sọ̀rọ̀ inú fámìlì wọn bá ṣe jókòó báyìí ní pálọ̀ wọn táwọn sọ̀rọ̀ pẹ̀lú àfáà ẹ̀kúnrẹ́rẹ́ tàbí lọ́jọ́ wọ́n sọ ọ̀kan jáde nípa mi níjọ́ náà ó kún nǹkan tó ń ta para mi tó fi di lórí ọ̀rọ̀ kan sọ nínú lórí ọ̀rọ̀ lórí Ògbómọ̀ṣọ́. Wọ́n ní Ajítan fíì mo ní kábíyèsí mo ní bàbá ìyá ṣe ń àwọn mẹ́gbàá rẹ̀ lọ́wọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n bínú fa àwọn èèyàn wọ́n bínú sí wọn fa ní tó fẹ́ dé ní fa àtòlú yìí ń bẹ lọ́wọ́ lọ́n bẹ lọ́wọ́ yín báyìí náà lẹ́gbàdà tọ́tọ́ àtòlú yìí o àwọn torí kọ́ ọ̀pọ̀lọ̀ parẹ́ pẹ̀lú gbọ́lọ́n bá ṣe wáyé àtẹ ní wọ́n lọ́pọ̀ parẹ́ táwọn mọ̀ pé yọ́ ìyá ló wọ́n tẹ́ ṣe wá àyíkalẹ̀ fún wa ní ìjọ́nà tí wọ́n sọ pé tásìkò náà bá dé ẹgbó sí sí ohun wọ́n mí irọ́ sí o àwọn lọ́run tí ẹ bá gbẹ́kẹ̀lé náà ní gbẹ́kẹ̀lé torí pé òdodo wọn gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ torí pé wọn ò fẹ́ kíkọ̀ yíká ò gbé mọ́sálásí sì ní àwọn tí wọ́n padà ní bẹ̀rẹ̀ ní tó jẹ́ pé tẹ̀sùbá ó dùn lọ́wọ́ tí ó jẹ́ ẹ̀rọ rẹ Ọlọ́run ilẹ̀ ní tí mọ́sálásí Ògbómọ̀ṣọ́ bọ̀ sí lọ́wọ́ àṣírí mú tó fi yín kẹ́gbọ́ yìí tí bàbá ti sọ fún ìgbà náà ní lọ́jọ́ iwájú lórí bàbá Sheikh Saad gbé mi dórí ilẹ̀ bí àjọ tí mọ́sálásí ìdí bọ̀ ni láti zikiri tẹ̀lé wọn bọ̀ láti ìsàlẹ̀ ní àti general tàbí ìgbìgbò wọ́n sì gbé wa lórí junction y junction rẹ̀ bíbí táwọn fẹ́ kọ́ mọ́sálásí jí wọ́n sí ní bẹ́ẹ̀ sáré lórí yanjú ilé ìrìn fi hijack ilẹ̀ tẹ́ fi ní kàlọ́rí mọ́ kí wọ́n jí mọ́ ilẹ̀ gbogbo nǹkan náà ní kẹ́yìn wọn hijack kiri ni gbogbo nǹkan náà ní kẹ́yìn wọn hijack kiri ni tí wọ́n bá fi ṣèbàjẹ́ fún wọn kí Ọlọ́run bá kó ṣe ìyà fún wọn fi odidi Al-Qur'ani tó wáyé fi búra fún yìí tí wọ́n gbé wa lórí ibẹ̀ ẹgbẹ́ fi hàn wá ibi táwọn fẹ́ kọ́ mọ́sálásí sí táwọn fẹ́ kọ́ mọ́sálásí jímọ̀ sí pẹ̀lú ògbọ́ náà dàbí lójú pé ọkọ̀ kàwé méjì nínú àwọn tọ́lọ̀ wọn pé káwọn wà pẹ̀lú wọn pàtàkì ṣe síkiri tẹ̀lé wọn kìí ṣe àwọn àfáà mi àwọn àyíbá nǹkan báyìí àwọn wà láwọn ilé ìlú nìsín lórí ọ̀rọ̀ ilé ilé yẹn iye wọn á sì kọ́ máa lé wọn káàkiri pé káìkó ẹ má lọ síbi tí mọ́tò ti ń bọ̀ yún tó dáhùn máa ń bá ṣe ìmọ̀ pé bí ó ti ṣe rí ni pé ó tètè yábà ẹni kódà gbogbo wọn gan bí àwọn ọba máa tarí wá dànù àwọn làbá máa tarí síwájú bàbá ń gbà náà ní gbogbo àwọn tó jẹ́ bí àwọn ọba ẹ̀mí ìsìnkú síbẹ̀síbẹ̀ Ọlọ́run ní kí òye kó yí àwọn náà láwọn bàbá Sheikh Saad Ọlọ́run bá kò ní gba òye gbogbo yín jẹ pẹ̀lú gbọ́nà gbogbo ilé ẹ̀kọ́ tẹ́ wà Ọlọ́run ayọ̀ máa fara gbàkà sí yóò ṣe lọ́mọdé ní gbogbo táyì yẹn tí bàbá fi wọ́n náà wọ́n sì fẹ́ so ìwé pẹ̀lú
Alhaji Monsuru kò nígbà náà ní wọ́n fi sọ fún pé kí n lọ lè ṣe ìtìkáfù ní mọ́sálásí mi kì í ṣe pé ìyá tí màá ti ṣe mọ́sálásí ìyá tí màá ti ṣe ìtìkáfù kì í ṣe pé ìyá rẹ̀ kúrò kódà nígbà kan ní èyí kí n tó sọ̀rọ̀ wá sí tòsí bí nígbà kan fi ṣí mọ́sálásí Ìbàdàn tí nígbà kan ṣí mọ́sálásí Ìbàdàn yìí tàfi lọ lè ṣí mọ́sálásí Ìbàdàn wàláhì tàláhì sọ́ọ́ ní láìláì ìlàwọ̀ mo ní mo fẹ́ set record wípé inú ibẹ̀ ni màá ti lọ rí ṣe ìtìkáfù pé màá jẹ́ ẹni àkọ́kọ́ tí màá lọ rí ṣe ìtìkáfù níbẹ̀ Ọlọ́run ni ò jẹ́ kí n pé mo fẹ́ set record yẹn àwọn rádaràdà tó sọ pé àwọn ń tẹ̀lé Alhaji Buhari àwọn rádaràdà mo ti fẹnu sọ àwọn rádaràdà tó sọ pé àwọn ń tẹ̀lé Alhaji Buhari àwọn ni wọ́n bá fi ìrègùn ni wọ́n bá fi pa mí bóyá ìrònú ní èrè ọba pa mí wípé nígbà tí di pa mí wá láti Èkó tí mo rí bí tí màá ti jẹun lọ rẹ forí pamọ́ sí mọ́sálásí Buhari ibẹ̀ ni mo ti rí jẹun tí ó jẹ́ pé mo lọ rí jọ́sìn níbẹ̀ wà láì àwọn ni wọ́n bá fi òkú ilé ìwé pa mí wọ́n láì nìkan mo fẹ́ set record mo jẹ́ the first person tó kọ́kọ́ lórí sí ìtìkáfù ní mọ́sálásí I think twice ni mo fi kí n ṣe ni mo fi jẹ́ pé mo fi ní record ti Ìjìdí Central Mosque maybe I was the first person to say ìtìkáfù full ìtìkáfù followed by Professor Giwa àwọn tàbí ṣe nígbà náà mo tún padà tó ṣe ìwé tó ṣe kàbí méjì sí àbí tó ṣe kàbí méjì sí ọ̀ṣọ́ ló fẹ́ kàbí ṣe kàbí méjì sí gbogbo bá tí mo fi ń ṣe yẹn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ wọn ní ìsìn nígbà tó fi bẹ̀rẹ̀ ìtìkáfù ṣé òun náà ní mọ̀ kódà lẹ́yìn ikú Mufasiru àkọ́kọ́ tí mọ́sálásí ẹmọ́ ẹ̀fúrídì ní ẹ̀yẹ̀ ló lè gbé níkú torí ọ̀dọ̀ kò dé mọ́ ní Tọ́lá Salaudeen ṣe Tọ́lá Salaudeen jẹ́gbọ́n ní Mufasiru mọ́sálásí ẹ̀rẹ́ stroke imam níbẹ̀ tí wọ́n lọ sí Mẹ́kà tí wọ́n dé Alhaji náà wọ́n lọ sí Mẹ́kà tí wọ́n dé 6 days after coming back tẹ́lẹ̀ láti Mẹ́kà wọ́n lọ sí Ọ̀yọ́ orílẹ̀-èdè òdòkó díbà tí ó sọ̀rọ̀ yìí with entire family àtàwà gánà tàbí jẹ́ bí olólùfẹ́ wọn a ò lè mọ àyè bí ta fẹ́ gbé ọ̀rọ̀ Tọ́lá sí báyìí ṣe Tọ́lá kú ni àbí Tọ́lá sọnù pé àtẹ́nìtà ló lè yọjú sí wa àbí nǹkan kan lè ṣẹlẹ̀ sí asàmọ́ àwọn Indian film àwọn oríṣiríṣi nǹkan tẹ́lẹ̀ ló ti lọ 30-40 years ọ̀rọ̀ tí mo sọ fún yìí àtọ́kẹ́nù fáwọn tán nearly 28 years now if I'm not mistaken. Yes. 2026 lawa in 2027. Okay, 2026 lawa. We are talking between 18-19 years. Ẹ jẹ́ ká gbé lọ ó dàbẹ̀ nípa Alhaji Monsuru ní rẹ́kọ̀dì yẹn. A padà béèrè nípa rẹ̀. Ṣé o tọ́lé àti 6 days nígbà tí wọ́n mú Alhaji náà lọ́wọ́ ní Mẹ́kà. Ọjọ́ kẹfà tó ti Mẹ́kà dé. Ó délé kò dé òkú kò dánwò òkú. Bá ṣe bí wọn ní so mi ò tí bẹ̀rẹ̀ ìtìkáfù níbẹ̀ yẹn nígbà yẹn lẹ́yìn ikú wọn tí wọ́n ti fi Mufasiru ṣé Ismail lẹ́yìn jẹ́ Mufasiru mọ́sálásí yẹn mo ti bẹ̀rẹ̀ Isbon kẹ̀ kí ní jẹ́ Isbon àwọn tánà wọn kí ní jẹ́ bẹ́ẹ̀ Gáúsù lè yí mọ̀ tí ma wá sàṣàlá tún mẹ́ tí wọ́n gbé I pass my neighbor tí wọ́n sọ mẹ́yìn mẹ́ṣin rẹ̀ báyìí tí wọ́n ti wá pẹ̀lú ìyàwó àtàwọn wọn ò kí ju mẹ́fà lọ tó ń ta àwọn fámìlì rẹ̀ wọn kí ju mẹ́fà lọ tán bá tó ẹ̀pọ̀ ní òtò mẹ́wàá wọ́n wá ṣe ìtìkáfù níbẹ̀ títí tí ó tó di pé àwọn ìjàmọ́ ọkọ̀ rẹ̀ ti jẹ́ Imam Green láwọn náà ń gbé Isbon bọ̀ wá láti north wọ́n gbé bọ̀ bẹ́ẹ̀ nígbà wọn gbélé wọ́n hijack wọn lọ́wọ́ ní gbogbo ife pé Isbon ní Alhaji Monsuru ní Alhaji Monsuru kọ́ ló ní Isbon ṣé gbogbo nǹkan lọ́ní kẹ́ máa hijack kálẹ̀ káàkiri ní pé káwọn èèyàn kọ́mọ̀dé bá wọn wádìí nìkan ẹ fi nǹkan tí ìbá ṣe ti yẹn fi sílẹ̀ náà orin tó lọ́wọ́ bá ṣe fi tó sípò tó I don't compromise with lies o mi compromise pẹ̀lú rọ
No, they can solve it, but that means so labor go no dale. Don't take me to be anything. O why you Lord checking Lord me. Ilé torí pé kí mo bá ṣe kí n ṣe Ọlọ́run ba. Ìfẹ́ kí mo fẹ́ ṣe pẹ̀lú rẹ tó pé kò sí ìfẹ́ Ọlọ́run lọ́kàn rẹ. A gbìyànjú kára dé mọ̀sùn kọ́mọ̀ já sínú kòtò yìí, kọ́mọ̀ já sínú kòtò yìí, kọ́mọ̀ já sínú. Ìfẹ́ náà ní fẹ́ ni. Ẹ ò tí ìwọ́nú rẹ̀ lọ pátápátá ẹ jẹ́ ká wọ́n náà bẹ́ẹ̀ ṣe ní kó sínú rẹ̀ láti mọ sáré bó láti gbà yín yọ. Mo sáré rẹ̀ mo dùn. Aláàjì Mọ̀sùn òde kọ́ yọ náà. Kí ló dé kí ní ògbóná tó wáyé? À ń paná ọ̀rọ̀ lábẹ́nu ìdí sẹ́ni tí lẹ́bẹ̀rẹ̀ sí mẹ́rin sọ́ọ̀tì bàbá mi. Mo rán bàbá rẹ̀ lọ sí Mẹ́kà. Aláìmoore ni kò lówó tó fi jẹun. Ẹ tí ó gbé ọwà tí wọ́n bá tẹ̀ wà nínú ìṣẹ́ ń kọ́ sẹ́mi ni mò ń ṣe ra mi ní àbọ́dọ̀. Kápẹ́ nù. Mo rí ní sásí ó ti kú oníṣẹ́ náà. Mo ń jẹ ó kú oníṣẹ́. Ẹ máa fẹ́ pè níṣẹ́ ni. Níbi mo rí ìtẹ́ lọ lè ṣe. Ní ọkọ̀ rẹ̀ ti jẹ́ oko. Níbi mo rí ìtọ́ lórí burúkú ọmọ yẹn tí ń parọ́ pé ìmọ̀ mú òkò wọ́n jọra pẹ̀lú bàbá òun wọ́n yẹ́ lórí bàbá òun bí wọ́n ṣe ìlú láti pa irọ́ síwájú ìlú láti pàpà ńlá irọ́ orí burúkú wọ́n ti pọ̀ lẹ́nu nínú sá ẹni tó mọ̀ wọn kankan at the age of 5 ó wá ní bí bàbá yẹn ti sín mọ́lẹ̀ ìbáwọ̀ ṣe nínú bí bàbá bá ti ń sọ̀rọ̀ bá yóò mọ̀ wọn láti bàbá òun náà ṣe kíní kan bí òun náà tí ọwọ́ tí bàbá yẹn sọ sóhun létí bí bàbá yẹn sọ sóhun létí pé ọkùnrin ni ó ẹlẹ́bọ ni wọ́n nílò ogun náà sọ tá bá sùn bá yẹn gbọ́ náà fi sùn tá bá kásẹ̀ sókè bá yẹn gbọ́ lọ́wọ́ àmẹ́ ṣe bí gbogbo fídíò yẹn ti lọ di flash down káyọ̀ ọmọ yìí mọ́ ibẹ̀ náà ti ń bú bàbá mi múrẹ́ ìsàwòmí ibẹ̀ ló ti bínú dídé ga aláàjì yẹ ẹni mọ ojú báyìí ọmọ yóò ọmọ bú àwọn àgbàlagbà báyìí lójú ẹgbẹ́ mọ́ lè sọ̀rọ̀ náà ibẹ̀ tí múrẹ́ ìsàwòmí ti bínú yẹn ibi tí ìdúrọ́wà múrẹ́ ìsàwòmí ti bẹ̀rẹ̀ ní ẹdíẹ̀díẹ̀ tó fi kúrò tálájì ti ń lose àwọn yẹn lára but yes wọn ò yé pé different type of meetings wọn mẹ́nìkan ní àyẹ̀mọ̀ ní wọn mẹ́nìkan láti ta ní omi wọn mẹ́nìkan yẹ ọ̀rẹ́ mi jí ní iye ní ilẹ̀ yóò gùn kọjá wáwọn yẹn sì pàdé rò àwọn yẹn kan wú ẹ̀mọ́ sí wú èyí wọn gbẹ́ pé ọlọ́run bá tán sí ọ lára ọlọ́run wà lára ẹ̀ gidi gan mú ká lẹ̀ jí ní iye I salute your courage I've never told you this before you try a lot ó gbìyànjú gidi gan lójú ọ̀rọ̀ tẹ́tẹ̀sìn wọn ò jẹ́ kí gbogbo ẹ̀kan jẹ́ owó ní wọn ojú wọn fún ṣẹ́jú kan nǹkan lè jí ní a very clear record very sharp clear record tí kò ní dẹ́ẹ̀tì kankan èmi lọ́dọ̀ tèmi lórí ṣọ́ọ̀bù yìí tí kò ní dẹ́ẹ̀tì kankan nínú gbogbo ẹ̀yìn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ìjọ tẹ̀ ń kúrò ẹ̀ka rẹ̀ kàkiri àwọn kan tá a tẹ̀lé wọn ní good record nígbà tá a dodo Alhaji Moshood báyìí labari record wọn bọ́dà tó ń fi ìfẹ́ tá a ní pẹ̀lú wọn a tó ń gbé kúrò lára pé ìbàjẹ́ ni nígbà táwọn ọmọ wọn sọ nígbà tó bá Alhaji Moshood ti lè parọ́ pọ̀ jù àgbàdo torí pé wọ́n tún wà nínú lísì àwọn tó padà tó lọ rí gbàǹkan lórí Alhaji Moshood ẹ̀ fi wọn takú lójoojúmọ́ ẹ̀ fi wọn takú pé àwọn tán bá ní wọ́n ṣe sọ wọn tán bá wọn ká padà wọn gbà wọn ibà wọn tá à ń gbé yìí náà tó ti gba owó lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo bí gbogbo wọn tán kó wọn ìmí sí òtí tó sùn kan ló bá tó sùn kan kò tí ì tó sùn kan lọ tí èsì sòwò kékeré Alhaji Moshood síkọ ẹ̀kọ́ lẹ́nu ẹ̀kọ́ wọn tàn wọn ni why Alhaji Moshood fi gbé sórí agbára lórí gbogbo tó fẹ́ ṣe so the big question we are now asking ni pé kí lẹ́ṣẹ̀ tí Alhaji Moshood fẹ́ sọ pé òun ṣe kábíyèsí nígbà wọn fi set up committee tó set up lórí ọ̀rọ̀ abẹ́sẹ̀ náà fi ṣe chairman findings abẹ́sẹ̀ pẹ̀lú Alhaji Moshood ẹ̀ méjèèjì bẹ̀ ṣe rí ní 5 and 6 àríkàwọn kan tó ń sọ jáde lẹ́nu tá ń gbọ́ mo fi Ọlọ́run bá tí mo sì mo fi Al-Qur'ani mo fi búra fún yín mo fi Al-Qur'ani mo fi búra fún yín mo fi Al-Qur'ani mo fi búra fún yín
àrítọ́pọ̀lọpọ̀ sọ ní gbogbo mọ̀sán ń bí lẹ́yìn aago wípé owó tí Mọ̀nsúrù fi ṣe bísínẹ́sì tàbẹ̀sẹ̀ gan náà bẹ́ẹ̀ pàbẹ̀sẹ̀ sọ fáwọn ìgbàlúwò ń bá ìgbà tó wà ní ṣé kìí sí pé Mọ̀nsúrù fi hàn òun lówó tó táwọn bá sí pẹ̀lú ẹ̀kọ́ láwọn ṣe táwọn fi mọ́nítọ̀ kàtẹ́ fi máa fi ṣiṣẹ́. Mo fi Ọlọ́run ọba tí mo sin mo fi búra, mo fi Al-Qur'ani wàláhì tẹ bá rò pé ordinary Qur'ani nílé ẹ tún wá pè mí sí gbangba kẹ gbé Qur'ani fún mi kí n ṣàwọlá kí n fi búra ọ̀rọ̀ tí mo sọ kí sí pé tí ìbàjẹ́ ibi tàbẹ̀sẹ̀ sọ pé yes as alleged but at the end of the day padà mọ̀ gbọ́ wọn ẹnìkan ní secretary ẹnìkan ní chairman nígbà student union nígbà University of Ibadan so ọ̀rọ̀ wọn ti wọnú ara wọn ọ̀rọ̀ yìí wá wọnú ara wọn abẹ́sẹ̀ wá lórí sí findings ó wá ní pé yúnúṣò kí o sọ wọn nílùú oníkó mọ́ lọ kí ló tẹ̀ fi wá wọ láìlú kẹ wọ láàjọṣe kẹ sọ bẹ́ẹ̀ pẹ̀jọ mi ò lè fẹ́ kójú tì í ẹjẹ́ kọ́ wọn ẹ̀yọ́ tó mọ́ lọ kó tó di pé yóò padà kọ́ síbi ẹ̀sìn èmi yìí náà pẹ̀lú ìjọjọ ní ọ̀rọ̀ tá tó jọ sọ kọ́ mo tún àgbà ìyàtọ̀ sí ìdájọ́ jókòó sọ pẹ̀lú àwọn lọ́ọ̀yà ní ayélérò nìkan ló ti jáde láyé nínú wa Barrister Abdulsalam Mbelaye kábí wọn ní èrò tá jọ sọ we hug ourselves pẹ̀lú Alhaji Monsuru for more than 6-7 times ní ọ̀tá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti parí he was advising me Alhaji Monsuru advise me pé àwọn tó kójọ nínú justice forum tó rí òun olóṣèlú lọ́pọ̀ nínú wọn mú torí Ọlọ́run ṣe àwọn tá sì ń gba nǹkan lọ́wọ́ mi di sí ń dé nínú wọn àṣírí yẹn tó tún ní káwọn ẹlòmíràn wọn misbehave sí mi lórí justice forum ìpé mo ti lọ ní tó àṣírí àwọn tí mo ti lọ síbẹ̀ yẹn àṣírí àwọn òtù there was a time Alhaji sọ fún mi ní wọ́n forgotten gbogbo nínú discussion wa tó ń sọ pé ẹnìkan nínú ẹni tẹ́ ń wò bẹ̀rẹ̀ reputable person láàrin ìlú tẹ́lẹ̀ mọ́ pé èèyàn rí nínú wọn nínú àyímọ̀ ó gbọ́ táwọn sì fún ní 1,080,000 naira become as alleged mo lẹ́rìí lórí ilé ìlú náà lórí àwọn tàbí ọgbọ́rù rẹ̀ tẹ́ sọ fún mi lọ́tọ̀ tẹ́ tó sọ bẹ́ẹ̀ fáwọn ìlú náà bẹ́ẹ̀ lọ́tọ̀ tó pé the same amount of money iná ẹni ẹni tó sọ fún wọn fún ní 1,080,000 mo sọ fún nítọ̀hún nínú mo sì ń fi ìfẹ́ wo nítọ̀hún nígbà náà mo sọ fún nítọ̀hún pé wọ́n fún ẹ ní 1,080,000 pé kẹ́ lọ pín láàrin ara yín náà yẹn mọ́ pé wọ́n náà fi léèdè pé kẹ́ fi lọ rí gbìn lórí kíni lórí ìkọ́tọ̀ ẹgbẹ́ yìí a sì struggle lọ́wọ́ wàláhì tàláhì ìṣúná bíi láìláì mo sọ fún nítọ̀hún wọ́n bá kọjá yìí wọn gbogbo wọn ni màá gbé orúkọ wọn jáde síbi tí gbogbo ayọ́ padà mọ̀ wọn bẹ́ẹ̀ ni mo sọ fún nítọ̀hún àìmọ́ dá wọn lóhùn Alhaji Monsuru sí máa ṣe mo ṣe kíní tẹ́ bá ṣe kí wọ́n pé happy Jumat ìsìn wọ́n sọ pé owó náà fi ránṣẹ́ sí yín inú ìgbẹ́ láti Alhaji Monsuru tí wọ́n sí happy Jumat ẹbí Alhaji Monsuru mú bí ilé rí sí mi ọmọ sẹ́ndì happy Jumat sí yín ṣé mi ọmọ sẹ́ndì Jumat greeting sí yín ṣé mo fi béèrè owó rí mo kú sọ fún gbogbo ayé ní ìsàyẹ ti gbọ́ kí n tó tẹnu mọ́ kí n tó sọ for the last time àbí ó tó lè wáyé lórí ní mọ́sọ̀ pé for the last time kí owó tí mo jẹ Alhaji Monsuru is 1,500 naira nítorí wọ́n jẹ́ nìyẹn and we were saying it at that time Alhaji I am ready mo ní audio rẹ̀ kò sí kí n gbé ti lè present ẹ̀ ní kọ́ọ̀tì mi yíyọ́ sí Alhaji ẹgbàgbé tó wà lẹ́yìn you told me pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀kan lọ́ba níkà ọ̀ ẹni nínú lọ́ba níkà you can do it ibẹ̀ ìdí audio náà mo nílẹ̀ náà bí lọ́ba níkà I know you can do it orú ní bọ̀tọ̀ lọ́ ní kí n lẹ́ni ìyẹn lọ́dọ̀ mi tẹ́ pẹ̀lú ẹ̀tàbíjọ́ a ń ṣe fàájì ìta gbangba ní wájú ilé wa orú mú ẹ̀fọ́lẹ̀ ní dáadáa àìsàn olówó ọ̀rọ̀ ìlú náà láti ń sọ̀rọ̀ ara rí rẹ̀ tó ti pè mí o nítajọ wà láàrin ara wa nìyẹn kò sẹ́ni tó pèrà wọn láàrin ara wa táà ní ìwé nìkan láti ṣẹlẹ̀ rí ọ̀rọ̀ wa náà the call is there lọ́ba níkà you are the person that can say me gbogbo yín kẹmọ sáyé pé lọ́ba níkà mo rí ni mo rí àmì tẹ́ fi ṣàkóbá fúnra yín tó sì tún jàkóbá fúnra yín di sí náà ni pé àwọn ọmọ tí mọ̀ ẹ̀yà àwọn tí mọ̀ bàbá wọn tí mọ̀ mi tó sì mọ̀ tó sì gbẹ tí mi ò mọ̀ wọn ẹ̀ ń fún wọn lówó ẹ̀ ń sponsor wọn ẹni kan lórí mọ̀ bú mi ẹni kan mọ̀ bú bàbá mi kan mọ̀ ṣe gbogbo rẹ̀ ẹ̀ sì mọ̀ lọ sọ́dọ̀ bàbá mi ẹ̀ mọ̀ ṣe bàbá o alámàlékún bàbá o nǹkan ọdún tàbí wà fún yín o bàbá o anáwó abílẹ̀ láfíà yín ẹ̀ mọ̀ rán àwọn ọmọ yín lọ ìmọ̀ kí bàbá mi pẹ̀lẹ́ ń bẹ̀ yín o ẹ̀ sì fẹ́ rán ọmọ rẹ̀ lọ sí ọ̀run
àwọn àbúrò mi náà tí ń kó wọn mọ́ra bọ̀dá yín ní òwúlò yẹn rádaràdá ni àwọn náà wá sọ mí di ẹni tí mo bí lọ́mọ nínú wọn gánà tó tẹ́ tí ń pè mí bọ̀dá kò fẹ́ lámọ́lẹ̀ ní ìpè Taofiki ní sí mind mo mọ̀ pé ọjọ́ ń bọ̀ lóluwàwí ẹ̀mú condemn mi nínú family mi and that is the same thing in other families ẹ̀wẹ́ sínú brother rẹ̀ bí gbájú high lórí ọ̀rọ̀ Yunusa lórí ọmọ tí ìsọmọ lò ṣe bí lè ṣe ọ̀rọ̀ Yunusa ní ìsinmi gbé contract ẹ sọ fáyé káyé ọgbọ́ ṣé kábíyèsí parọ́ ọmọ yìí ní pẹ̀lú kábíyèsí lájọ sọ ọ̀rọ̀ yìí èyí ṣe pé wọ́n sọ fún pé bẹ́ẹ̀ nìkan pé wọ́n pè ní àjọ jókòó báyìí lájọ sọ ọ̀rọ̀ yìí kábíyèsí ọ̀tí ẹ̀jẹ̀ pa irọ́ ọ̀rọ̀ yìí ẹ̀yin gan náà ẹ wá prove ara yín pé irọ́ ni pé àwọn Chinese company tó fẹ́ ṣe business kábíyèsí ní àwọn òní ìgbàgẹ́sẹ̀ nǹkan nílùú àfikẹ́ kó àwọn ọmọ ìlú àwọn dání láti fi ṣe fún ìdàgbàsókè ìlú ayé tí mo ti fẹ́ fà kalẹ̀ ní Professor Adépọ̀jù àti Alhaji Ejide tí wọ́n pè é kalẹ̀ tẹ́ sọ pé ìṣẹ̀tàn láti fẹ́ ṣe tíkẹ́ bá ṣe pé wọ́n bá yẹn tọ̀rọ̀ Yunusa kápẹ́ ẹ̀sẹ̀ wá fi ìwé ìrìn ìpìtọ̀ Yunusa ti pè mí lẹ́jọ́ ìwé ẹjọ́ tó pè mí nìyí bẹ́ẹ̀ mọ̀ ẹ fi Al-Qur'ani ìbúra gbọ́ ẹ̀yìn kọ́ lọ sanwó kóòtù ẹ fi Al-Qur'ani ìbúra lọ́dọ̀ gbogbo ayé báyìí wípé kóòtù tá à ń sọ pé Yunusa wà ń kóòtù pẹ̀lú kábíyèsí ẹ fi búra pé kì í sẹ́yìn lẹ sanwó kóòtù pé kán lọ sí kóòtù gbogbo tó fẹ́ ná kóòtù ẹ búra pé yìí kọ́lẹ̀ nù gbogbo àwọn tó ń lọ sí kóòtù ilé tó fi lọ rí dì ní ìgbà tí wọ́n fi ń gbá mi tí wọ́n fi ń nà mí ló ń padà wá ṣiṣẹ́ fún yín nílé ṣé bẹ́ẹ̀ yìí náà sọ pé ẹ bá wọn wí yín bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tí mi lọ sọ wípé ẹ bá wọn wí bí wọ́n ṣe lè ṣe bẹ́ẹ̀ mú ẹ̀yin ò sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀yin gan sọ pé wọ́n ṣe lè ṣe bẹ́ẹ̀ pé kí ló dé àwọn ẹgbẹ́ ò lè jiyàn nípa àwọn níwájú yín ọ̀tọ̀ ní nǹkan mìíràn sọ níta lọ́dọ̀ àwọn èèyàn sórí àwọn ń gbogbo àwọn ti ṣe nǹkan gidi àti nílọ́ba níkà kò ní lè wá sí kóòtù mọ́ fídíòsì mi ti tó láti prove ara rẹ̀ it's recorded ọ̀rọ̀ tí mi yín jọ sọ ni àwọn ti kúrò ní bójúbójú ní ìsìn ọlọ́pàá òjò pè wáyé àjọmọ̀ ẹbí kalẹ̀ kí ni evidence tó ní kí ni evidence tó ní gbogbo ìgbà náà fi gbé ní àkọ́kọ́ náà mú láwọn evidences náà ṣé mo yé mọ́ lọ sí kóòtù ni ilé ìrètí kí n lọ content of court máa ti lọ kóòtù kankan gbé mi lọ́nà létí mi mọ́ kéré máa ń jẹ́ ní pé wọ́n ṣẹlẹ̀ mọ́ àwọn ẹjọ́ lọ bá bẹ́ẹ̀lì bí kalẹ̀ ẹ sì ti gbà pé kọ́ lọ́wọ́ ọba ló dá mi ó sì ràn mí ní nǹkan tí mo ṣe kì í ṣẹ̀dá kan ló rán mi pé kí n máa ṣe nǹkan tí mo ṣe. The big question táwọn béèrè ni pé ẹ̀ṣẹ̀ wọlé ẹ̀ṣẹ̀ kábíyèsí wọ́n fi wá bí léèrè pé ẹjọ́ wá ṣe contract yìí ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ Ògbómọ̀ṣọ́ méjì Professor Adépọ̀jù ẹ̀yin pẹ̀lú Professor Adépọ̀jù kẹjọ pawọ́pọ̀ pẹ̀lú àwọn Chinese yẹn kẹjọ wá ìdàgbàsókè fọ́rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ nípa ọrọ̀ ajé lọ́fẹ́ sí nílùú Ògbómọ̀ṣọ́ tẹ iye ẹsẹ̀ yín kúrò tálàdé mùsùlùmí ẹsẹ̀ kúrò wípé òun ní ṣe torí ọ̀rọ̀ tí Yunusa àtọ́ bá yẹjú ọ̀rọ̀ Yunusa kan tó yẹsẹ̀ wá sọ pé ilé kóòtù tí Yunusa mú wá ní kálàdé mùsùlùmí tó ẹsẹ̀ tó wá wó kalẹ̀ níwájú kábíyèsí kó tó wọn sunkún bí ọmọ kékeré crying like baby kò sí sọ níta kò sí sọ nílé irú àdójútì wo ni Yunusa fojú yín rí irú ẹ̀sìn wo ni Yunusa fojú yín rí if I were you I would pick the peace àlàáfíà ni màá lọ fún alájọ mọ̀sùn sí mi pẹ̀lú ọ̀dọ́ chaati lórí ọ̀rọ̀ mo fi sọ fún pé if you really want to sacrifice it's better for you to sacrifice you say you are ready to do anything ìgbà tẹ́ ń sọ pé you are ready to do anything for settlement ẹ lérò wípé bóyá ẹ gà ní síwájú ni so màá wá sọ wípé ẹ sáwọn pé mo ti lose owó mi níbi contract ni ọjà tí mo lọ rè ṣe tí mo lose owó 50 million kan àti ìpétọ̀ ọ̀dà bá pé 55 million èyí tí ẹ̀yẹ̀ dá àdé tí sọ èyí tí ó kàn mí torí pé àwa mẹ́fà ní lórí 55 million yòókù tá a bá pín iye tí ó tún kàn mí pẹ̀lú 15 million mi kíní kankan mo tún lose àwọn nǹkan mi lose fóònù mi mo ṣe kíní ìyàwó mi lose iṣẹ́ rẹ̀ she's no more working within the same period of àbúrò oríṣiríṣi and I told you nígbà tá a sọ̀rọ̀ nínú ilé yín Alhaji Barrister Abdulsalam is a witness to it wọ́n wà lórí ìdòkò níjọ́ náà àti tó ṣe wọ́n wà lórí ìdòkò níjọ́ náà and you say that is the price I have to pay for what is going on mo ní mo lose gbogbo kí ni you say no that is the price you have to pay for it now Alhaji you use what you have to fight me I use what I have to fight you and to seek for the peace of the land.
ntí mo rí nìyẹn. I stated it níta yẹn. What did you say? That ntí mo ní lágbára ni mo ná yẹn. Ntí àwọn tẹ́ ẹ sì rán níṣẹ́ sí mi ntí wọ́n ní lágbára ni wọ́n lò lé mi lórí yẹn. That is what you said. Kéṣe mi nìkan ni mo sọ́fà orun kan báyẹn o. Aláàjì Sàlímọ́nù Bàpọ̀n lọ́jọ́ kan ṣoṣo àwọn nǹkan ọ̀sìn rẹ̀ wọ́n rán mi níṣẹ́ eléyìí náà nítorí ọgbà òdòrí mo mọ̀ báwọn tó dùn ní pẹ́ta lọ́rọ̀ níṣẹ́ bí mo ìwójú rẹ̀ èèyàn bọ́rọ̀ sí lọ́ní mo ṣe ń sọ láìpẹ́ tèmi yẹn tó bá lò tọ́rọ lè máa sọ. Lórí ìyí àwọn ọkọ̀ ọ̀sìn rẹ̀ sì kú lọ ìlédè. Àwọn kan náà bẹ̀rẹ̀ lọ́wọ́ náà ṣe poultry nǹkan wọn náà lọ́dọ̀ àwọn ilé náà jẹ́ ṣe gbogbo ṣe garanti tó láwọn ti jẹ́ lọ́dọ̀ yín wọ́n ti mú ti Sàlímọ́nù ní òde garanti kó bá nǹkan lọ́dọ̀ ìlú Sàlímọ́nù tẹ̀lé pé ìwòlókù sí àwọn tó ti lọ́yẹ́ kí wọ́n yí nínú ọlá kí wọ́n fẹ́ wá sọ́dọ̀ yín. But yet they are still protecting the relationship tó wà láàrin Buhari àti Mọ̀ṣúrù. ẹ má jẹ́ kó bàjẹ́ tó fi di wòye. But he will never come to you to come and beg. That I know. Wallahi, that one I know. But àwọn tí wọ́n gbà kan wá tó ẹgbẹ́ sọ fún mi tẹ̀sán pé lágbájá wà wọ́n fún mi 1,080,000 wọ́n dé wọ́n ní gbogbo nǹkan omi ló ti bàjẹ́ gbogbo wọ́n máa ń sọ báyìí máa kà máa rẹ́rìn ìrìn ẹ̀yìn jẹ́ nígbà àbòsí nǹkan yóò ṣe ní mọ̀ bàjẹ́. Ẹlòmíì ń jìyà lórí ìrìn yìí torí àbòsí ti ń ṣe ni. Ẹlòmíì sì ń jìyà lórí ìrìn yìí torí pé wọ́n ti mọ̀ pé alágbára lórí ìrìn yìí tó ẹgbẹ́ wọ́n ń ta lọ́fà. Tó ẹgbẹ́ ẹ̀yìn náà lẹ̀ ń pọ̀ sábìsì gbogbo àwọn tó ṣe kí nìyẹn. Àwọn ní fọ́tò gbogbo wọn lóde náà pẹ̀lú ilé ẹ̀lẹ́sọ pé kèsè bẹ̀ sí gbogbo ọmọ lérí wa ni. Mo fi àlùráyìn tí mo fi kúra fún yín. Mo rí ẹni tó sọ fún mi officially and confirm. Pé sọ pé lórí èyí Zubairu Muhammed Taofeek lórí àwọn tẹ́ ẹgbẹ̀ níṣẹ́, ayé àwọn tẹ́ dánú dídí ọdún kan lé mi lórí. Iná yẹn wọ́n lò. Wọ́n sọ ní ọ̀rọ̀, wọ́n sọ ní pamọ́ ní gbàngbọ́jú agbóhùn mídìí wọ́n ti sọ̀rọ̀ yẹn jáde. Pé tí wọ́n lé ní àwọn ọkùnrin yìí ṣe èyí gan fún ara ìṣọ́ náà lọ́ba nígbà ọkùnrin ni o ẹni ọlọ́run ni o ọ̀pá nǹkan mí papọ̀ mọ́ náà sọ̀rọ̀ èdè pẹ̀lú nítorí eléyìí. Barrister Abdulsalam wà lórí ìjókòó nígbà tẹ̀lé sọ̀rọ̀ yẹn tó ské wà lórí ìjókòó nígbà tẹ̀lé sọ̀rọ̀ yẹn. Barrister Abdulfatai tó jẹ́ barrister ti mi náà wà lórí ìjókòó. Alágbára ni ẹ mo rántí wípé mo tún wà ní Kaaba àwọn kan tó ń sọ pé àwọn tó rí ọ̀dọ́ ìyá àgbàlagbà kankan fẹ́ lọ àsìgé sọ̀rọ̀ tó wà lẹ̀ kan lè bá fi ṣe nǹkan ìgbésẹ̀ mi ẹ sọ pé ẹwà àwọn eléyìí tó ń béèrè mo máa ń Kaaba ẹ sọ pé tó fẹ́ gbà kan níta ìfẹ́ náà mọ́ bá mi àwọn eléyìí lówó ọmọ sukùl ní ẹ̀kẹ́ fún ọlọ́ sukùl wà láàyè tàlá ẹ̀ mo fi Al-Qur'ani mo fi búra fún yín nínú ilé pálọ̀ yín lókè láti sọ̀rọ̀. Àtúwọ́n afọwọ́ sọ̀rọ̀ ló bí mi gbogbo that very day lọ ẹ̀ ń létí kí n sọ pé mo ti lose kaba mo ti lose òkè lọ́ba ní ká mọ́ wọlé àfọ̀ ẹ̀. Kàbí òun pè mí náà former local government chairman ó pè mí for numbers of times pé within that period ó fún mi 10,000 naira pé kí n fi ra káàdì. Wọ́n lọ́rọ̀ tájọ sọ́ngbà náà bọ̀dá mi lọ́rọ̀ níbi aláàjì mọ̀ sùkúl léèrè pé só pè mí rí pé kí ni lọ́lẹ̀ pálọ̀ kò tí ì gbóná tó báyìí. Bọ̀dá mi wọ́n wọ̀rí gbogbo nǹkan tẹ́ lóṣẹ̀ pátápátá ẹ̀dàkùn asáfẹ́kẹ́ ẹgbẹ́ sọ̀kan máa ẹ̀mí pẹ̀lú alájò tó sọ̀rọ̀ even tó bá tẹ̀ jẹ́ mọ́ pé kódà kọjá pé tí mọ́tò ni we'll sit down we'll discuss this with you èyí ni wọ́n sọ̀rọ̀ pé pẹ̀lú Kabir ìbílẹ̀ rẹ̀ òmìnira láyé àwọn olórí burúkú rárá tá ń pè mí lẹ́yìn burúkú ní ìsìn gbogbo wọn ni mo fi voice note ìgbà náà ni mo fi ránṣẹ́ sí ẹgbẹ́ wọn sọ pé ewu 10,000 naira tó fún mi tán ní kí n fi ra káàdì yẹn ìmbà tí gbà 10,000 naira tó fi ránṣẹ́ sí mi jọ́nà pé kí n fi ra káàdì lókè fún ọlákan obìnrin mọ̀ lọ́tọ́ bá láti yọ 0 kúrò mẹ́ wọ́n lẹ́ wọ́n sẹ́yìn rìsíìtì sí wọn tí wọ́n bá ní I can't control it. I always tell you people something lórí bí irú fíìmù tí mo ti wò sẹ́yìn yẹn mo ti learn lesson lórí rẹ̀ only I decide it takes time for me to decide and once I finish taking my decision I don't have any say or anything to control that my decision that I have taken.
mo pẹ́ kí tó sọ pé mo fẹ́ ṣe mo má ti decide ní gan ò lágbára láti pé tí mo fẹ́ ṣe mo ṣe mọ́ ṣùgbọ́n mo bá ti ń sọ̀rọ̀ tó bá ti wá wá ti ṣe wá ó ṣe ń gún mi ni mo ṣe ń sọ inú àwẹ̀ ni mo wà ní fi bá yín sọ̀rọ̀ ẹgbẹ́ pé mo fẹ́ tó gbé káyé òdìbà àmọ́ kọ́ ni rárá rárá pé ó mu kò ló sí mu kankan ní ìdálá àmọ́ ni rárá inú àwẹ̀ ni mo wà ní ìdílé sọ̀rọ̀ ẹ̀ so wá ti ṣe wá fún bí wá ṣe reveal fún mi máa ṣe sọ I've done one video before this one the energy is there tọ́lọ̀ fún mi torí pé ó yóò gbódúdú mọ́ wa you know what it takes to talk it's just like jogging try it and see but Ọlọ́run sustain me mo fi ń bá ìgbà tó ń fi lọ yìí so as I was saying Alhaji Monsuru was waiting for me to tell him bíbẹ́ tí mo lose ní òkè mọ́ wọ́n ìmá fún ẹ kí la fẹ́ ṣe and mo advice Alhaji Monsuru ìjọ náà nínú call yẹn olóhùn mi ló fi lórí ṣe audio 70 minutes fún Alhaji Monsuru tí mo fi convert ẹ sí audio video ẹni tó bá ní èdè kò bí mi léèrè 08037666664 máa send the link ẹ sí ẹ. You go and watch it and listen to it. Advice, 70 minutes of advice. Àwọn tẹ́ ń bá kiri yóò dá o, ṣe báyìí, mo ṣe báyìí, ẹni báyìí, ẹ̀yin pẹ̀lú kábíyèsí ṣe yàn tẹ́ oníkọ́lá tí ń blackmail kábíyèsí kiri. Kìí ṣe yàn dáadáa, kìí ṣe kíní, àti bá sọ̀rọ̀, ó lágídí pọ̀jù, ọ̀gá ẹ̀ bá bímọ tí ọba ṣe, ìyẹn mọ́ kọ́ńtò rẹ̀. Sọ́mọ́ tí ní wọn ní Musa ni tẹ́wọ̀ sọ́wọ́ tọmọ yín wá ní Musa ẹ̀jẹ̀ ká mọ̀, ẹ̀jẹ̀ ká jọba ọkọ̀ kaba yín tún ọmọ yín ṣe ọmọ burúkú lọmọ yìí kò jáde látara ìyàtọ̀ dá ẹ̀yìn dá ti yín. Káwọn bá ṣe gbogbo tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bẹ àwọn aláàfáà pé kán lọ rí wọn sálé wa lórí gbogbo àwọn aláàfáà ọba ti bá yín fọwọ́ ọba ti bá yín wẹ̀ mọ́. Àwọn aláàfáà yẹn ọba ti bá yín wẹ̀ ọmọ yín mọ́ ó fi bọ́ nínú àjàgà tó wà. Ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ I advise you in total in mind pé ẹ ti gbé yẹn bà mí ṣẹ́jẹ́ ẹ ti bà mí jẹ́ ẹ ti fọ́ ìran ẹ ti fọ́ ẹbí mi ìwọ bí òwò ọ̀rọ̀ ìlú lọ́wọ́ wájú ni pé kásárì àlàáfíà ẹ nílùú I advise you just as I was saying we are of the same age. We are of the same age. 5 months. You are 5 months older than me. So I see friends. Like I say, if you are from the same family, I will not call you brother. We are the same team. But because I have that regard, respect for people, you could be 3, 4, 5 months older, give them that respect. Into 2 months now, I give them that respect, but I regard, I do everything. So we are the same team. I decided to advise you. Discover that you are the person involved. I never mind. And I still advise you. But what comes out of it? You think I come to bring you to be Kabisi na nyoda. So I will keep Timobashi video 330 the same question I will be asking Alhaji Monsuru ni pé kí lẹ ṣe Kábíyèsí àní pé kí ni ẹ̀ṣẹ̀ tí ẹ ṣe Kábíyèsí àmì mi ò mọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́ ṣe ayé wa o ẹ̀yin lè mọ̀ ká kún ẹ̀ṣẹ̀ but èmi rí ní ẹ̀ṣẹ̀ máa mọ̀ ká fáwọn aráyé tí wọ́n mọ̀ bí bó ti ṣe rí ni ẹ̀ ṣe fẹ́mi nìkan náà èyí tó jẹ́jẹ́ ẹ̀yin kì í ṣe fún un mo fẹ́ pé orúkọ mo fẹ́ dárúkọ ètò jẹ́jẹ́ ẹ̀yin ṣe fún nítorí ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀ ní ẹ̀tẹ̀tẹ̀ fẹ́ ṣe pẹ̀lú ẹ ò ní nǹkan tẹ́ fẹ́ ṣe pẹ̀lú ẹ̀mù ètò jẹ́jẹ́ ẹ̀yin lórí ọ̀rọ̀ Yunusa ẹni tẹ́ ti gbá bọ̀ for years ẹ wo ààrẹ pẹ̀lú ààrẹ mùsùlùmí ẹ wo Musasco ẹ wo Basọ̀run ẹ wo Alhaji Abdulaziz Tambuwal ẹ wo Waska ẹ wá lórí ní sudden friends àwọn tẹ́ẹ̀jọ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá lórí padà mú wọn lórí àwọn tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀
ẹ wá jọ bẹ̀rẹ̀ ṣùpọ̀ ẹ̀kẹ́ olúwo pé láti bàtẹ́ tí wọ́n bá bọ̀dì sí kí nìkan tó bí jáde ẹ̀kan wá jọ jókòó wọ́n wá jọ fi yín lẹ́gbẹ̀ẹ́ lórí mọ́ pílì barista ìwádìí ọmọ jó báyìí ẹ mọ̀ jó ẹ wá ti sọ̀rọ̀ tó máa ti ń bú kábíyèsí ẹ̀yin ò sì mọ̀ pé gbogbo bá ṣe ń ṣe lọ́wọ́ bá gbogbo ẹgbẹ́ ìdájọ́ ẹ̀ mọ̀ pé wọ́n tàn yín ni aláì ó ti burú tán ní ìsìn ìwọ nìkan ní tán bá bí wọn dá àwọn tán sọ pé nǹkan kan ní ẹgbẹ́ kí wọ́n jáde tán bá fẹ́ fẹ́ràn yín lọ́gbẹ́ fẹ́ràn yín ẹgbẹ́ fífi microgas assalamu alaikum warahmatullahi wabarakatuh abẹ́ sọ fún yín ni Alhaji Monsuru kò sí rẹ̀ kò sí kíní ẹ̀sọ́ fún kábíyèsí kọ́rọ̀ rẹ̀ sọ́ra rẹ̀ ẹ̀sọ́ fún kíní kan ẹ̀yà aráàlú tẹ́ bá gbà àfojú ṣe kíní kan àfojú yín wọ̀ ẹgbẹ́ kan gbé microphone kan sọ fún rẹ̀ wọ́n bá bí wọn dá tí wọ́n bá bí wọn dá ẹ̀sìn tí ń kàn yí díẹ̀ díẹ̀ ní ìsìn go online now go and see what is happening gbogbo àwọn tó ń jà lábẹ́nu ẹ̀ wọ́n kàn ń jarọ́ ni àwọn tí wọ́n ń jà lábẹ́nu wọ́n ń jarọ́ ni àwọn reasonable people wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ sí yín àìsọ̀ is it not a serious eyesore? So the main problem to one let him be in Alhaji Monsuru, what did you think you have done, Kabisi? If you give me a call, I will record you, and I want you to record me. And if you give me a call, I'm ready to listen to you. That's because of sure. Do I advise you again? See your money. Everybody start with salam. Everybody look for way out. To the bed is shame. Death is set to me. Kato one day amicably. Because somebody leader, Alhaji Monsuru. Ojú kìíní kan ojú lágbájá dà ó yàtọ̀ ó sì dájú ojú lágbájá rí ẹnu tí ó bá ẹni padà já sí wípé kóòtù mo ti sọ kí ní ẹ̀ tipẹ́tipẹ́ pé tó bá ẹni padà já sí pé kóòtù náà ti yanjú ọ̀rọ̀ Yunusa pẹ̀lú tó wà lẹ́yìn ẹ̀sẹ̀ àtọ́jútì rẹ̀ tí ó bá yín láyé lóhùn ẹ̀wọ̀n ìgbàdì yẹ̀yẹ́ tí ó bá yín wà láì nínú ilé ní gẹ́gẹ́gẹ́gẹ́ ní ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé a sọ fún Alhaji yìí ní ìgbà èyí lè yíkó díwò torí tí wọ́n bá yẹn lè lose ní kóòtù ìlú gbọ̀ngàn àti bẹ̀bẹ̀ àti màndírì tí àwọn èèyàn ó lù wá síwájú lé ojú ta aláti pípa àgbẹ̀ pa káàrin ìjẹ̀bà lọ́la ojú bàtà láti ìgbà àgbẹ̀ ẹ̀dẹ́rù yìí ìgbàdà akẹ́kẹ́ wà láàrín yóò lù rẹ̀ bọ́wọ́ bàtà aláṣẹ ìgbà àyẹ̀ bá káàrin ìjẹ̀bà lọ́la ojú bàtà aláṣẹ ìgbà àgbẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n lùlù rẹ̀ níwájú lẹ́yìn àwọn èèyàn ẹ̀rì ọ̀rọ̀ ènìyàn tó jo ijó tẹ̀lé rẹ̀ níwájú lẹ́yìn. It's better for you to throw in the towel now nípa ọmọ èèyàn lọ you will be celebrated kò tí jù Alhaji Monsuru kò tí jù in tí mo ní pamọ́ tí mo lè kún yìí mo sọ fún yìí àmọ́ tí Musa bá fi lè gbà ọ̀nà ní lọ Alhaji Monsuru wallahi tallahi ní gbogbo àgbáyé kò ṣe ẹni tó ṣe irú ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe gbogbo àgbáyé mo sọ ẹni tó ṣe irú ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe kò sí ó yẹ kẹ́ jókòó kẹ́yìn ní gbogbo àwọn tààrẹ ti sọ̀rọ̀ gbogbo sí àwọn iléèwò rẹ̀ ti náwó lé lórí àwọn iléèwò rẹ̀ ti fìyà jẹ bóun ṣe rí lára wọn ojú òun fi kò yí bóun ṣe bá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ́lẹ́ mọ́ lọ́rùn gbogbo ilé náà ó yẹ kẹ́lẹ́ mọ́ lọ́rùn gbogbo ilé náà kí ilẹ̀ ṣe kábíyèsí ẹ sọ fún wa I said this well I discuss it with my dad bàbá ló sọ̀rọ̀ ọ̀rọ̀ ló dé ní èèyàn sì ń bẹ̀bẹ̀ lórí nǹkan tó bá ṣe mo náà máa ń bẹ̀bẹ̀ lórí nǹkan tó ṣe o lóòrùn ṣe kábíyèsí ń bẹ̀bẹ̀ ní pé nígbà tó láì ní ìṣẹ́ olóòrùn bẹ̀bẹ̀ lórí kí ni bàbá tó méje bá ń bẹ̀bẹ̀ tẹ́ bá bẹ́ lọ bá bẹ̀bẹ̀ kí lẹ fẹ́ àwọn bàbá láwọn sásì mọ́ tó ṣe lẹ́sẹ̀ àwọn tó mọ̀ lọ that is the answer
ní tó ṣe lẹ́sẹ̀ wọn sá sì béèrè hàn pé nǹkan tó ṣe lẹ́sẹ̀ ni kan tó mọ tó fi lórí ìbàdẹ̀bẹ̀ àwa tá fẹ́ bẹ̀bẹ̀ kí la fẹ́ bẹ̀bẹ̀ lé lórí kí ni kábíyèsí fi ìyá ẹ̀rẹ̀ burúkú sí wọ́n tún gbéṣẹ́ wá tó di bẹ́ẹ̀ sẹ́jà wọ́n tún gbéṣẹ́ wá fún Alhaji Moshood ẹjọ́ ṣe torí ọ̀rọ̀ Yunusa you say you are not going to do it after báyọ̀ ọ̀rọ̀ Yunusa báwo ọ̀rọ̀ Yunusa ṣe jẹ́ so which means gbígbé tẹ gbé mi níjọsìn yẹn you are wrong tí mo fi sọ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin pẹ̀lú Yunusa nǹkan kan ṣẹlẹ̀ pẹ̀lú mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ló ń lo mọ́sálásí is it am I right ṣé mo right ṣé mo right ní ìsìn náà máa fẹ́ lo mọ́sálásí ẹ̀ ní ìsìn táwọn ẹ̀yin lẹ́wọ̀n mọ̀sálásí make announcement pé àwọn èèyàn fẹ́ wà lo mọ́sálásí ilé Ọlọ́run ọba èyí ní mọ́sálásí Jímọ̀ lẹ́yìn ìwọ̀n ẹ̀kí kí wọ́n níbẹ̀ ọ̀ ìjọ tán ní kí mú fọ́ wá kí mú lọ́sọ́ kí mú fún sọ pé Yunusa jẹ ọjọ́ ìnáwó ní gbogbo èmi òun ti ṣe tẹ́nìsì òun ti gbé mi ẹ mọ̀ sáré wá láti bí tí ń bọ̀ ní táwọn èèyàn sáré pè yín bàbá ìmáàmù mú fúlẹ̀ pé báyìí bàbá ìmáàmù ẹgbẹ̀dìmọ̀ ní ẹ ṣe ń fàbò sí ṣàyọ̀ báyìí náà ẹ ṣe ń fi raw àti fake life ẹ ṣe fi ń ṣàyọ̀ báyìí náà. I was discussing with somebody that you spend more than enough lórí wàhálà tó one day then he also told me you have a problem Ìbàdàn as alleged lórí tẹ́lifíṣẹ́ ìtajà it's no more functioning ètò wà ní Ìlọrin it's no more functioning why lórí ọ̀rọ̀ Yunusa you fold this you fold this you fold this you are folding everything you are just pretending all is well tí a bá wo fídíò yín then they sọ̀rọ̀ yóò tó máa pè something happened something is really happening the way you are talking psychologically Ọlọ́run fèsì Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run fèsì Ọlọ́run sọ̀rọ̀ you know what that means máa fi àárín ẹ fi parí fídíò yìí mi ò ní mẹ́rin láti lo fídíò kankan wọ́n àárín Ọlọ́run fèsì Ọlọ́run dá sọ̀rọ̀ máa fi parí rẹ̀ for you to look at yourself how you look like when you are doing this Alhaji a retract send Yunusa back to where he comes from. Then you tell everybody pé tìlúlẹ̀ ṣe you can go forgive nǹkan tẹ̀ ṣe èmi the mind of forgiveness between me and you unless Yunusa is no more there but if not the hatred is ojoojúmọ́ ló ń generate sí ló ń lágbára sí I don't mind losing anything I'm going to lose on anybody ọlọ́run wà ní ṣe gbogbo wà láì ọlọ́run ní ṣe mọ́ni ló ní ìsìnkú mọ́ni lọ́la ọlọ́run ẹ̀yin lówó náà nínú àwọn ọ̀ràn yín àwọn kan bẹ̀rẹ̀ gbúrò orí ẹ lè fi gbajúmọ̀ ṣáyé gbàtọ́rọ̀ ṣe ó sì padà wá sówó fẹ́yìn kò tẹ́ ní gbajúmọ̀ lára ayé ti ṣe rí nìyẹn bí ayé ti ṣe rí nìyẹn so táwọn kan bá ní lọ́dọ̀ mi ní ìsìn wọn lè gbé gbajúmọ̀ lòdì lọ́jọ́ mi àti láwọn ọmọ wọn lè gbé mi dìde tó ń lọ wá ṣe dáadáa ó sì mọ̀ lọ́pọ̀ tẹ́ pé bàbá àwọn bàbá tí ń gbà náà wọ́n lówó lọ́wọ́ tán fowó ṣe ni ẹ retract ara yín Alhaji Moshood tẹ́ bá retract ara yín then you will be able to answer us what is what you have done nǹkan tẹ́ bá ṣe fún kábíyèsí ẹ̀jẹ̀ ká gbọ́ Yunusa ti Mẹ́kà dé àwọn onímọ̀ rẹ̀ rí Mẹ́kà mélòó lẹ́yìn ti lọ àwọn lórí gbé open door fún open funfun kọ́mọ sọ báyìí káàkiri nínú wá wá síwájú mọ́sálà wá síwájú ààfin wọ́n máa ń wọ́n wá pé ṣé ó gidi rèé àwa lọ àwa kò ojú tẹ̀lé tí ò lọ́bì kan kíní kan ṣé wù ló jọba lọ ṣe níwájú ààfin Ògbómọ̀ṣọ́ àyùwádé ẹ lọ Mẹ́kà ìmọ̀ iye ìgbà ẹ lọ rí pàdé Mẹ́kà Yunusa tọ̀rọ̀ lẹ́yọ̀ kan ẹ tún fèkè mú ká Yunusa ti dé láti bí wálé àná ẹ ti àdéhùn àwọn ọlọ́kadà tó lọ pàdé rẹ̀ tó lọ ṣe gbogbo rẹ̀ ní ìdájí lè wá gbẹ̀yìn bí kò lọ rí ṣe wá lọ rí dúró wọn ò ṣe lọ rí pàdé rẹ̀ láti ọkọ̀ rẹ̀ tilẹ̀ látòdò ọba wọ́n yẹ ṣe lọ pàdé rẹ̀ látòdò ọba bí láti Ìbàdàn tẹ́ bí wọ́n ti ń bọ̀ kódà wọ́n sí rékọ́ọ̀dì ní bó ṣe ń bọ̀ látòdò ọ̀nà láti Ìbàdàn láàárọ̀ olùkùtù àkàndédé rí wọ́n ti bẹ̀rẹ̀ láti ta kí ní ibi tẹ́ ẹjẹ́ kájọ lọ́pàá ní ibẹ̀ everything you people are doing is fake gbogbo tẹ́ ṣe irọ́ man ṣẹ́rí tí ẹ̀ bá ní àwọn guys tí ẹ̀ lọ ṣe nígbà tí ẹ̀ fi wà ní kékeré life ìgbà yẹn ti lọ
èyí tó wà yìí ẹ gbọ́dọ̀ go alongside. This is AI, so ẹ gbọ́dọ̀ mọ upgrade ara rẹ̀ bí nǹkan bá ti ṣe ń wá yóò mọ upgrade ara rẹ̀ náà. You should be able to upgrade yourself. èèyàn peter alhaji Moshood gbé ti ń pe ọlọ́run kankan ni. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ọlọ́run sọ̀rọ̀ fa. Ọlọ́run bá kò fèsì fa. Ọlọ́run sọ̀rọ̀ fa. Ọlọ́run bá kò fèsì fa. Ọlọ́run sọ̀rọ̀ fèsì fún wa o. Tá a bá ṣe àmùsùlókù. Mo fún ọjọ́ ọlọ́pẹ̀ wọ̀ náà wọ́n kò wá àmà kó fẹ́ bẹ́ẹ̀ ká fi ṣe. Ṣùgbọ́n lábọ́ ọlọ́run tó sọ̀rọ̀ tú àwọn àfá àbúfú tó sọ̀rọ̀ tú àwọn àfá àfikírù ká tó rí sí àwẹ̀ fi gbọ́ ọlọ́run tó sọ̀rọ̀ mi.